èmi ò fẹ́ wàhálà rárá bí ó ṣe dára fún mi lèmi lè èmi ò ráyè rákàtí àkọ́kọ́. all over Nigeria ni mo ń sọ a wà ní 35 states Islamic Musician Association of Nigeria bàbá ọba gbogbo wọn lójú oyè ọ̀gá náà of Islamic music tí o ti sọmọ náà tí bá jẹ́ sọ nǹkan bó ṣe rí nìyẹn. jọ bàbá ọba fáwọn wo àwọn wo ló jẹ́ bàbá ọba fún ìwọ ọ̀bọ yìí ìgbéraga ẹ ti pọ̀ jù a dẹ̀ ń dákẹ́ fún ẹ àwọn ọmọ ẹgbẹ́ ń wòyàn bí ẹni pé èèyàn wà competent bẹ́ẹ̀ ti dákẹ́ téèyàn ń dákẹ́ títiri téèyàn ń tiri. orúkọ àwọn tó bí wa la fẹ́ kó bàjẹ́ torí tí wọ́n bá bíyàn kéèyàn náà tún rẹ̀ bí à ń ṣe jàgídíjàgan à ń dẹ̀ ń ṣe hàn náà à ń dẹ̀ ń ṣe wọ̀bìà ìyẹn ló ń ṣẹlẹ̀ lára tiwa kò ń lè pé àìbọ́yá kálukú náà mọ tóun lè ṣe. now ìwọ amadu ń sin olanu pọ̀ngàlà wọ́n sọ pé ìwọ òun dákọ̀ 36 state ibẹ̀ lẹ́ni ibo ló mọ̀ àwọn gómìnà wo ló mọ̀ ní gbogbo state tá a wà ṣé òun wá meeting ni ìgbà tó tún máa lanu ẹ̀ wọ́n sọ pé ìwọ ni bàbá ọba fáwọn wo ṣáwọn tó ti ṣe ẹgbẹ́ lọ tọ́jà àbálọ́jẹ́ àbá fún ni àbí mi tí mo jẹ́ president ẹgbẹ́ ìsìn are you the national president of Isman tó ń pera ní bàbá ọba fáwọn wo bàbá ọba fáwọn wo galigalẹ ti pọ̀jù apẹ́ ti wà lókè jù kí ni problem wọ bọ̀bọ̀ yìí gan tí ọba fẹ́ dipò múnú ẹgbẹ́ wàá wá mítìnì wàá ṣẹgbẹ́ kí ni problem wọ bọ̀bọ̀ yìí gbogbo wa à ń wò pé àsìkò Yorùbá lélẹ́yìí gbogbo wa náà láti ṣàwọn nǹkan kan ṣé ìwọ ń sọ pé 36 state lẹ́ni ṣé ok integrity wo lo ní láti fi mobilize àwọn èèyàn tí kì í bá yẹ pé tó lu ọmọ táwọn èèyàn wò integrity wo dáadáa wo ló ní tó fi lè mobilize àwọn èèyàn láti campaign fún aṣáájú ẹ̀dẹ̀ wá ṣa gbogbo àwọn star kọ̀ọ̀kan táwọn ọ̀dẹ̀ fẹ́ mọ́ṣáláì dáhùn yìí torí MC Olúọmọ tó involve a tún wá ń wò pé gbogbo àwọn star tá a ní wọ́n tó 1/3 wọ́n tó 1% nínú gbogbo àwọn tó ń kọrin ọ̀rọ̀ vote dẹ̀ ní game of number ní ẹni tó bá jẹ́ star gbogbo ilé ayé yìí kò lè dìbò lẹ́ẹ̀mejì náà àwọn òpin káwa náà wo nǹkan tá a máa fi support jẹ́jẹ́ wa ó wá bring idea ipe kí Isman for Tinubu náà wà ká mobilize àwọn èèyàn all over the state tí a ti exist ẹ dẹ̀ tún try láti hijack ìyẹn náà ẹ tún try lọ create a platform pé ẹ fẹ́ máa hard àwọn èèyàn sí gbogbo yín ò tí ẹ dùn mí ní ìtorí pé gbogbo ibi téèyàn bá máa dé èèyàn máa débẹ̀ but kí ni problem àwọn owó lọ jẹ́ àbọ̀bà fún bí ní bá pàápọ̀ náà ta lọ sọ́dọ̀ àwọn kan tí wọ́n fẹ́ fún wa lówó ta wò pé wọ́n lọ́mọdé inú wa ó yá kó lọ gba owó yẹn wá wà á bẹ́ owó yẹn sí méjì náà ni I could remember níjọ́ tí a lọ sí ọ̀dọ̀ àwọn adúrọ̀ tá a bá wọn ṣèpolówó tí wọ́n á fún wa lẹ́ran fún léyà wọ́n á been a president of the association wọ́n fún mi lágbó ńláńlá méjì wọ́n fẹ́yìn lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo àwọn yòókù ọmọ complain ìwọ yìí náà lọ́mọ complain ló ń sunkún káàkiri kí ni problem ẹ kí ni problem ilé ayé ẹ ó yẹ kó o ṣe díẹ̀díẹ̀ náà èmi ò tiẹ̀ wá sọ pé kí àgàtú àbí kí ni wọ́n ń pè èmi ò ní kọ́ mọ́ sun rárá o kọ́kàn mọ́ kan ní kí àwọn fámìlì tèmi ni. jẹ́ pé Alhaji Amadu Aláwìyé ti sọ pé òun ò ní sọ̀rọ̀ àwọn àfa òun ti ní kí òun má sọ̀rọ̀ ṣùgbọ́n orin ọlọ́kan òjọ̀kan tí ọkùnrin yìí ń gbé síta kò ṣàì mú àwọn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mọ orin tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n sì mọ èdè Yorùbá máa sọ pé bó o tiẹ̀ sọ̀rọ̀ èyí tí òun wí yìí ń kọ́. ìwọ bá ṣe jẹ́ gbọ́ mi dáadáa ìwọ bá ṣe jẹ́ o gbọ́ yìí sọ yìí èké àdúgbò abanijẹ́ tí ó lọ́rọ̀ méjì àfàbòsí ẹ̀dá ẹgbẹ́ àmọ́dá irúgbìn tí a bá fẹ́rù gbìn kò lè ṣe sórí alálùbáríkà ṣẹwà rọ́bẹ̀ tí a bá fẹ́rù ṣe yòórù paná lọ́gán. ẹ má ṣe bá fún rárá ẹ má ṣe bá fún ẹ má ṣàlàfo níbàjẹ́ àpọ̀lọ́hún níwájú. látọdún tẹ ti ń ṣe bàjẹ́ o. ilé ẹgbẹ́ ṣe náà. látọdún tẹ ti ń ṣe bàjẹ́ o. ilé ẹgbẹ́ ṣe náà. ọdún tá láǹtakùn ti ń ta wò. aṣọ kí ló fi hàn. ọdún tá láǹtakùn ti ń ta wò. aṣọ kí ló fi hàn. òjijì ẹ kò ṣe kọ́. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ rọra ṣe dáadáa lẹ́wà
gẹ́gẹ́ bí question tẹ́ bí mi ṣe rí ọ̀rọ̀ yẹn bá ti di báyìí ṣùgbọ́n kò ń ṣe alákọ̀ọ́kọ́ kò ń ṣe ẹlẹ́ẹ̀kejì Aláwìyé tó jẹ́ pé bí ká dá wàhálà lẹ́nu ẹgbẹ́ bí ká fọ́ ẹgbẹ́ òun ni ìwà rẹ̀ ní ìtorí personal interest tiẹ̀ nígbà tọ́rọ̀ bá débẹ̀ màá máa sọ but eléyìí mi ìbá ti sọ kankan ní ìtorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí I'm a peacemaker mi ń fẹ́ wàhálà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo dẹ̀ máa ń dákẹ́ lé lórí ní ìtorí bí wọ́n ṣe bí wa ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ lórí eléyìí òun ni pé mo ní àwọn ESCO at national level tó jẹ́ pé they are more than 29 làwọn ESCO mi bẹ̀rẹ̀ lórí vice president ó fi débi tó dé àti gbogbo ọmọ ẹgbẹ́ náà all over the world kò ń ṣe Nàìjíríà nìkan ní isman wa in diaspora ni àwa l'Amẹ́ríkà àwa ní Dublin àwa ní Ghana àwa ní Egypt bẹ́ẹ̀ káàkiri so àwọn èèyàn wá ń pè mí torí mi ò sí ní Europe ni mo wà ipe ṣé mi ni mo authorize Ahmed láti máa utter statement yẹn èmi ni mo ń ta àwọn èmi ni mo ń sell àwọn tamadu fi utter pé òun ni bàbá Islamic Musicians Association of Nigeria òun ni bàbá ọba gbogbo wọn ibi tọ́rọ̀ yẹn ti ní wàhálà nìyẹn bí ó bá dárúkọ ẹgbẹ́ yẹn kò lè ní wàhálà kálukú ló dẹ̀ ní right àti ṣe campaign lórúkọ ẹ̀ lórúkọ ẹbí ẹ̀ lórúkọ báǹdì ẹ̀ kò sẹ́nì kankan tó ní kí kálukú mọ̀ ṣe tó wù torí kálukú kọ́ ló máa fún kálukú ló mọ̀ bó ṣe máa wá jíjẹ mímu ẹ̀ ṣùgbọ́n gbà tó wá ọ̀tà statement yẹn tí ó dẹ̀ ń ṣàkọ́kọ́ mo dẹ̀ ń rí adẹ̀ ń rí ẹgbẹ́ ń rí wípé àwọn pípò yìí wọ́n ń pa ẹgbẹ́ yẹn èmi bí mo ṣe wà yìí ní sí very soon máa gbéjọba lẹ̀ but tí ì bá sọ àwọn nǹkan yìí àwọn èèyàn ń rí ní ìdí pé torí tí mi ò ní pẹ́ gbéjọba lẹ̀ ni mo ní láti ṣe nǹkan tó tọ́ tí inú àwọn ọmọ ẹgbẹ́ mi máa fi dùn ló jẹ́ kí n sọ̀rọ̀ àti pé ọ̀rọ̀ yẹn mo ní láti sọ oníwọ̀n ni bàbá ọba fún Islamic Musicians Association of Nigeria kò sọ́mọ náà nǹkan tó bá ti sọ kò sọ́mọ náà ẹ wà ní 35 states which is tó o mọ bá a ṣe operate because òun ṣe bona fide member níjọba wa bẹ jẹ sàárà náà la máa rí so but ọ̀rọ̀ tí mo tún wá sọ yẹn àmìra wà ń bẹ ìyẹn Bàrítidé àtàwọn ìyọbíwá Alájà Haúsá àtàwọn olórin Islam tó wà ń bẹ ọ̀rọ̀ yẹn ò dórí tiwọn ní ìtorí wípé n tó sọ yẹn gbogbo wọn kálukú mo ráwọn tí wọ́n sọ fún mi pé nígbà tó ti sọ báyìí làwọn tí wò pé Amadu ó dẹ̀ fọ́ gbogbo ntí gbogbo wàhálà wọn ó dẹ̀ fọ́ ní ìtorí pé gbogbo ibi tí wọ́n ń lọ tó máa débẹ̀ wọ́n á sọ wípé ọ̀rọ̀ tẹgbẹ́ kọ́ làwọn bá wa ìgbà tó wá sọ pé ọ̀rọ̀ tẹgbẹ́ kọ́ lẹ bá wa wá ìtọ́ wa mention orúkọ yẹn ṣebí kí nǹkan tó ń sọ kó lè ní wéètì ni bóyá nítorí àǹfààní tí wọ́n wá yọ fẹ́ gbẹ́ bóyá nǹkan tó bá rí tí wọ́n yọ fẹ́ gbẹ́ bóyá I don't know ẹ wá sọ pé ọ̀rọ̀ tẹgbẹ́ kọ́ lẹ bá wa ọ̀dẹ̀ lọ ọ̀tà statement yẹn ìpè Isma ìwọ ni bàbá ọba gbogbo wọn tó o bá ti sọ ọmọ ẹgbẹ́ dẹ̀ ń bá mi jà ìpè tèmi ò bá authorize ẹ̀ àbí tí ò bá ní nǹkan tí wọ́n sẹ́ndì sí mi èmi ní ò ní fọwọ́ lẹ́rán kí n máa wò that is why a dẹ̀ sọ̀rọ̀ a dẹ̀ gbọ́ oríṣiríṣiríṣiríṣi àwọn èèyàn tó ń correct ẹ̀ pé ìpè nǹkan yìí àkóso pé àwọn olóbi òun ò sọ́rí láti sọ òun sọ ni ní nǹkan tí wọ́n lè ṣe fún ẹ kó gbà nǹkan tí wọ́n lè ṣe fún kó gbà so nǹkan tó ṣẹlẹ̀ ní orí aspect yẹn nìyẹn gbogbo wọn
àwọn tó ń ṣe déédé pọ̀ àwọn míì dẹ̀ ń bẹ tó yẹ pé wọ́n ń ṣe déédé bíi irú Amadi but àwa máa ń try láti kó everybody mọ́ra yìí pé tẹ bá kó wọn mọ́ra o tẹ bá pè wọ́n ní nǹkan ó possible kí wọ́n change ìwọ yìí náà nígbà ní ayé Alhaji Sodiq ìwọ yìí náà ló sọ pé lẹ lọ dá Pisma sílẹ̀ kó tó di pé kò lọ́dún kan tí wọ́n fi yọ ní president nínú Pisma yẹn ìgbà tó dẹ̀ tó sọ pé ó dé mo welcome ẹ̀ èèyàn ń wé èèyàn kúnra ni ṣẹ́gẹ́tì àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ mọ́ tó fi ń dẹgbẹ́ yìí láàmú tó kọ́kọ́ fi fẹ́ fọ́ Ismail tọ́lọ́hún ò fún wọn ṣe òun ni pé wọ́n kọ́ náwọn dá 6 jìbìtì lẹ̀ nígbà tán náwọn dá yẹn lẹ̀ wọ́n ṣa àwọn tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ ẹ wá náà ń ṣe charity mo fọgbọ́n tó ń bá yẹn náà ni mo fi sọ pé ẹ fi wọ́n sílẹ̀ ó wá náwọn nǹkan oríṣiríṣiríṣiríṣiríṣi táláwíyé tó ń ṣe ó sọ pé wọ́n ń gbàdúrà ẹ̀ jáwọ́sídé tí alájà Rúkáyà Gàwá tó ń ṣe òde tí ẹnìkan fún wa ní owó tó yẹ kó jẹ́ tèmi 7,000 naira ló yọ mápò ó dẹ̀ náà lọ ń gbàdúrà ẹ̀ jùjọ àwa lọ gẹ́gẹ́ bóyá máa ń sọ léyìí táwọn ọ̀dẹ̀ tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ gbogbo téèyàn ń ṣe láyé yìí lọ́lọ́run ti ní káwa náà ṣe nídìí iṣẹ́ yìí kọ́lọ́run mọ́ bà kankan jẹ́ ń bẹ́ tá a bá ṣe làwùlàwù á ṣe làwùlàwù ni wọ́n máa ń tọ́ ọmọ arọ́mọtọ́ wọ́n máa ń lo mọ́tò arímọ́tò tó dáa lò wọ́n máa ń kọ́lé akọ́lé tó dáa adẹ̀fẹ́yàwó tó rẹwà so mi mọ nǹkan tó jẹ́ pé gbogbo ilé ayé ni a fi sí tẹ́nìkan wà sọ wípé torí ẹ̀ òun ju àwọn kan lọ àwọn ìwo lọ jẹ́ àwọn ọba fún so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ kò sẹ́nìkan tó bínú ẹnì kankan kò dẹ̀ sẹ́nìkankan tó ní kí kálukú má jayé orí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹgbẹ́ ó yàtọ̀ mo wá ń gbọ́ tí wọ́n gbọ́ pé orúkọ tó bá wù kálukú ni kálukú ń jẹ́ yes orúkọ tí kálukú bá wù kálukú ló ń jẹ́ èmi náà jẹ́ mufti wọ́n pè mí ní àwọn kan fún mi ní oyè mufti fún lórí Islam àwọn kan mo ṣe rẹ́kọ̀dù olórí oko wọ́n fi ń pè mí ṣé wọ́n náà ṣe number 1 tó pera rẹ̀ number 1 kò sẹ́ni tó bá dùn náà ṣé wọ́n náà òun lọ̀gá ńlá olórin Islam kò sẹ́ni tó bá dùn náà bẹ̀tí níjọ́ tó bá sọ pé ìwọ ni ọ̀gá ńlá gbogbo Isma àwọn èèyàn sọ̀rọ̀ torí ẹgbẹ́ nìyẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ní mínì ó dẹ̀ máa ní weight so bó ṣe jẹ́ nìyẹn nǹkan téèyàn bá jẹ́ nínú ẹgbẹ́ kó mọ̀ pera ẹ̀ ó lè pera rẹ ní tó bá wù ọ́ fún gbogbo ara ayé tó bá tó ayọ́mọ̀ wù ọ́ bóòdè tó ayọ́mọ̀ yín mú bó ṣe jẹ́ bọ́tí nínú ẹgbẹ́ ó kẹ̀kẹ́ nìkan wá ní pé òun ní gbogbo akọ̀wé àgbà fún gbogbo olórin gbogbo Isma secretary máa sọ̀rọ̀ náà ok a kì í jọba nínú Isma but ọba wa ni president wa èmi náà máa fi àlíbalẹ̀ very soon Alhaji Àríyọ̀ ọ̀kọ́lọ́ ọba kó bá wa fọ̀rún kẹ́wọn wọ́n ń pera wọn ní bàbá ọba fún Sodiq nígbà tó ń ṣèjọba lọ́wọ́ Alhaji Sodiq ọ̀dẹ̀ pera wọn bàbá ọba fún Damilola bọ́n bá táwọn bá tẹ̀ tún wá pera wọn fún ní bàbá ọba fún mi ó tún lọ ní ìtorí pé bọ́ọ̀sì mi ni àwọn náà gbéjọba lẹ̀ tí mi gbà tó ti but ìwọ tó ṣẹgbẹ́ tó ọmọ nǹkan tá à ń ṣe ń bẹ̀ ó wá débi tó jẹ́ pé o ti fẹ́ jàǹfààní ẹgbẹ́ ó wá dárúkọ ẹgbẹ́ yẹn tó wá ní ẹwà ní 35 states ìwọ níbà tí ìwọ bá sọ nínú ẹgbẹ́ yẹn ní tó bá sọ lẹ́nu ẹgbẹ́ yẹn confam ni ẹ̀yin náà gbọ́ yẹ̀wò so tí ì bá sọ̀rọ̀ gan-an mo gọ̀ síra. bẹ́ẹ̀ ni gbajúgbajà olórin mùsùlùmí Alhaja Mistura Adéròmú náà kò ṣàì sọ ohun tí ó mọ̀ nípa gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ o. ẹ wá kọrin fún wa ẹ wá polongo fún Tinubu ẹ wá sọ nípa Sanwó-Olú báwo ló ṣe bẹ̀rẹ̀ gan báwo ló ṣe kí ni bẹ̀rẹ̀ tàná pè. ṣẹ́rí kínní yóò ti bẹ̀rẹ̀ láti oríṣọ̀rọ̀ ọdún yìí àti last year ní nǹkan yìí ti bẹ̀rẹ̀ because commissioner for home affairs wọ́n ti ń pè wá wọ́n carry wa along ìgbà tí commissioner for home affairs dẹ́ pè ńgbà yẹn Alhaji Mumi Damilola wọ́n sì wà ní Nàìjíríà gbogbo wa jọ lọ ni pẹ̀lú wọn so ìgbà tí gbogbo kadì wá campaign dé yìí
tó pè wá ẹjọ́ ṣé àní dá wọn lóhùn ni because àwọn ẹni inú àwọn là ń rí. That commissioner for home affairs, Anofi Elegushi, he is a very good man and a lover of Islam. Allahu Akbar. Débi pé bọ́n ìwà yẹn kẹ́ pé wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa dá yín lóhùn lẹ́ẹ̀mẹ́ta. Irú kí ẹ fẹ́ ṣe òde kọ́ máa ráyè. Wọ́n máa ṣe nǹkan tó ń pé inú tẹ̀yìn tẹ̀ pé wọ́n yẹn náà máa dùn ẹ́ mọ̀ pé àwọn ò fojú pa yín rẹ́. Bẹ́ẹ̀ ni, that's just the kind of person that man is. Ìyá náà fi Elegushi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹjọ́ ṣéyàn tó wá ń ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn. Ṣé tó bá wá pè wá ń pé àóyá èèyàn ọmọ yìí àfẹ́ kẹ wà lẹ́yìn àfẹ́ kárí yín along anything tá a bá ń ṣe ẹjọ́ gbogbo nǹkan yẹn àǹfààní títí wá kọ́ ni. Bẹ́ẹ̀ni. Àǹfààní tí wá ní. So òun ní gbogbo nǹkan yìí fi bẹ̀rẹ̀ ok ìgbà tí Alhaji Musili Ayinde Akínsànyà náà dẹ̀ fẹ́ ṣe gbogbo títí wọn náà ṣẹ́fẹ̀ pàtó kọ́kọ́ ṣe ìkan ní Òṣòdì tẹ́lẹ̀ kó tó di rally èlé 1 million kìíní kan tó ṣe àbí 5 million dẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pè wá ń gbà yẹn mo rántí pé gbà yẹn ó kọ̀ la lèmi ń lọ Dubai wọ́n pè mí pé kí n pe àwọn èèyàn wa pé kí n má kọ́ má pọ̀ wọ́n pé kí n dẹ̀ create a group ìgbà yẹn làwọn ti pè wá ìgbà yẹn láti ní group yẹn èmi travel mo fa àwọn èèyàn sí ìgbà tájà má tún ṣe eléyìí náà wọ́n tún mi pè bẹ́ẹ̀ àǹfààní tí wá nì so òun ní gbogbo nǹkan yìí fi bẹ̀rẹ̀ ok ìgbà tí Alhaji Musili Ayinde Akínsànyà náà dẹ̀ fẹ́ ṣe gbogbo títí wọn náà ṣẹ́fẹ̀ pàtó kọ́kọ́ ṣe ìkan ní Òṣòdì tẹ́lẹ̀ kó tó di rally èlé 1 million kìíní kan tó ṣe àbí 5 million dẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pè wá ń gbà yẹn mo rántí pé gbà yẹn ó kọ̀ la lèmi ń lọ Dubai wọ́n pè mí pé kí n pe àwọn èèyàn wa pé kí n má kọ́ má pọ̀ wọ́n pé kí n dẹ̀ create a group ìgbà yẹn làwọn ti pè wá ìgbà yẹn láti ní group yẹn èmi travel mo fa àwọn èèyàn sí ìgbà tájà má tún ṣe eléyìí náà wọ́n tún mi pè bẹ́ẹ̀ ń pe mistura àwọn group táwọn ní kí n create nígbà yẹn má gbàgbé o sọ fáwọn èèyàn yín o there will be a rally àwọn dẹ̀ fẹ́ kí gbogbo wa wà bẹ́ẹ̀ ṣé pé gbogbo nǹkan yìí àwọn èèyàn tó wà nú ẹ̀ ti wà already kò ń ṣe pé bí àṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ múyàn kan bì kan ṣe mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Kò lè sí pé bí group yẹn isma wà ń bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ṣáà kan ní mùsùlùmí kúra ní síbẹ̀. gúrùpù táwa create kò sọ lórin tí ò sì ń bẹ ìmọ̀ àwọn tí ò isma rárá wọ́n wà nú ẹ̀. Wow. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ó pẹ̀ mistake t'Alhaji Aláwìyé kò ṣe ni pé wọ́n dárúkọ association because ẹgbẹ́ ti pín yẹlẹyẹlẹ. ṣẹ́bẹ̀ pé tó bá dárúkọ Ismail àwọn kan á ní wọ́n dárúkọ àwọn kan á ní wọ́n dárúkọ àwọn. Bẹ́ẹ̀ni. So mistake tán ṣe nìyẹn ó pẹ̀lú nǹkan tí mo yẹn ń sọ nísàn pé ẹgbẹ́ kọ́ ló pe wọn pé ẹgbẹ́ individual ni wọ́n pè àwa làwa kàn fi ń pé ká gbé orúkọ ẹgbẹ́ wa ga which is not bad nǹkan tá a ṣe. Bẹ́ẹ̀ni kò bad. So bó ṣe wá rí ìsìn kí ni ká ṣe báyìí kí ni kí lè fẹ́ sọ fún níwá kí lè fẹ́ sọ fẹ́ lẹ́yìn torí àwọn tí àwọn tó pè yín sùúrù ni. They should practice what they preach. Àgbàlagbà ni wọ́n gbogbo wọn lọ́rọ̀ Kùránì yé they should practice what they preach. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ tó bá máa jáde lẹ́nu wa tí ó bá kí ń sọ̀rọ̀ dáadáa is better ká dákẹ́. Allahu Akbar. Allahu Akbar. Bẹ́ẹ̀ni wípé ká dákẹ́ so ohun tó bá dẹ̀ mọ́ gbòkè ọ̀hún máa tó bá ṣe fún ẹ ó máa dùn ẹ́ ó máa délẹ̀ dá ẹ̀ ìwọ náà má ṣe fọmọlà kejì. Because you don't go about tarnishing someone's image all in the name of ẹ fẹ́ gboríyìn yes you don't. Àwọn ọ̀rọ̀ kan wà bọ̀dá Kazeem nínú agboolé orin Islam kò lè parẹ́ mọ́. Ìkùnsínú máa wà táyé máa fi parẹ́ láàrin ìwà ni. Ní ara ẹ̀ ní gbogbo àwọn nǹkan yìí. Tí gbogbo nǹkan ìzè tí ń tẹ̀lé pé ra yín. Tẹ máa áàdì iṣẹ́ máa ṣe four-way call. Tẹ máa pa àwọn èèyàn tó ṣe ń pé kínní pé Sàlámù àlékún Alhaji Ahmad Aláwìyé. Ní kẹ́ má lọ campaign fáwọn èèyàn bọ̀. Ẹ má dárúkọ ẹgbẹ́ àbí kí lẹ́ni mo wí sà. You are right. You are right. Débi pé gbogbo àwọn nǹkan yóò ní escalate. Àwọn tí ò yẹ kó máa bá wa dá sí wọn ní bá wa dá sí. So we should all practice what we preach. Àwọn là ń kọrin Islam pé ká má dìtẹ̀ ká má ṣe kéta ká má ṣe tánà di ara wa ẹni tó bá rọmọlà kejì ẹ tó bá kù díẹ̀ ká tó fún pé sàkéèsì ràn lọ́wọ́ ó ṣe wá jáwọ́ yẹn là ń ràn ra wa lọ́wọ́. Ok wọ́n ń sọ pé Alhaji Ahmad Aláwìyé lòun ni bàbá ẹgbẹ́ ẹjọ́ ṣáwà ń lo bàbá ẹgbẹ́ ní SMAN ni ṣebí election la fi ń joyè níbẹ̀ kí wá ló fi ń dun anybody. Ẹ dá mi lóhùn
ló bàbá ẹgbẹ́ kò sí pé wọ́n ń fàyàn kan lẹ̀ ṣàlàyé mi iye nínú ẹgbẹ́ títí wa election la máa ń lò a máa ń dìbò ni. ẹ ló bàbá ọba kò sí ọtún jẹ́ bàbá ọba. ló kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ a máa ń dìbò ni. ok ìgbà tó ti sọ yẹn ṣé kò yẹ káwọn èèyàn yìí ti mọ̀ ń pé Alhaji Ahmadu Aláwìyé báwọn ṣe máa ń ṣe tiwọn nìyẹn gbogbo nǹkan ìdẹ́kẹ̀rẹ́ gan Aláwìyé fi ń ṣeré ni. gbogbo aṣáàbà máa pọ́nra wa lé ní ìbọ̀dá Kazeem. bẹ́ẹ̀ni àgbọ́yé. mi ìṣàdìdé níbi kan máa ti fún mi máìkì kí n wá máa dìrẹ́pù ara mi kò pọ́sibù gbogbo wa máa pọ́nra wa ni. aṣáàdì nínú àwọn olórin wa tó lóun ní bẹ̀rẹ̀ orin òun ló pín orin òun lolórin tó yẹn pé kò ní sírú ẹ̀ mọ́. ẹ jọ ìgbà tẹ́ni yẹn pé rẹ̀ bẹ́ẹ̀ ṣé gbogbo wa bàjẹ́ ẹ dá mi lò. èèyàn kọ́ ló ṣe. lọ́wọ́ akọ gbogbo wa mọ̀ ṣe. Allahumma amin, salamu alaikum, God bless you. lára àwọn gbajúgbajà olórin mùsùlùmí tá a tún bá sọ̀rọ̀ náà ni Alhaja Tawakalitu Adunni olóríire. àlàyé tó ṣe ni pé ẹgbẹ́ kan ni wọ́n pè ó ọlọ́run ní kọ̀ọ̀kan ni o àti pé lájorí ohun tó mú àwọn dé láti polongo ìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Sanwó-Olú iṣẹ́ takuntakun tí Àkànbí ọmọ Olóríire ti ṣe lẹ́kọ̀ọ́ àti Nàìjíríà lápapọ̀. Alhaja Adunni olóríire sọ pé èmi kì í ṣe kéléṣe o bẹ́ẹ̀ ni èmi kì í ṣe Chidinma tàbí Làràbà. Alhaja Adunni Tawakalitu ni mò ń jẹ́ o bẹ́ẹ̀ ọmọ Yorùbá pọ́nbélé ni mí láti ìpínlẹ̀ Èkìtì fún ìdí èyí aṣáájú Bọ́lá Ahmed Tinubu ni mo tẹ̀lé o ṣé ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀rẹ̀ láti ilẹ̀kẹ̀ bọ ọmọ ẹlòmíì nídìí. ẹgbẹ́ àwa olórin mùsùlùmí ti pé oríṣiríṣi. Alhaji Ahmadu Aláwìyé tó sọ pé Ismail ẹgbẹ́ àwa kì í ṣe pé ó fẹ́ fi ta àbùkù ẹnikẹ́ni tàbí tẹ ààrẹ ẹgbẹ́ wa lójúmọ́lẹ̀ èdè ni kò yéèdè ṣùgbọ́n ṣá ìfẹ́ ni mo fẹ́ kí a ní láàrin ara wa síra wa o tí ìfẹ́ bá wà kò ní sáyẹ̀ fún ìkùnsínú rárá o ẹgbẹ́ kọ́ la lọ ṣiṣẹ́ fún o àwa àkànwà tí àwọn MC Olúọmọ kò lè má pè síbi gbogbo tí wọ́n bá ń ṣe irú èmi yìí Òṣòdì níbẹ̀ ni mo gbé dàgbà ó ti pẹ́ tí àtijọ́ ńlá jọ ṣe pọ̀ bọ̀ wá orúkọ ẹgbẹ́ tí Alhaji Ahmadu Aláwìyé dá náà ló fẹ́ dá nǹkan sílẹ̀ o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ sùúrù ni ó ṣe pàtàkì jù fún kálukú wa lásìkò yìí. mo lè jọ bàbá.